Ìpínlẹ̀ Òkèlá ọ̀yọ́ ìwéyà ìlọ́run gbọ̀ngàn nínú àjàgúnlá ìbáni. Bẹ́ẹ̀ dé Ọ̀yọ́ ṣe lónìí bẹ́ẹ̀ dé Kìṣí ìbàlò wọn pe ọba wọn bẹ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú àwòrán ìbáni. Ibà àtọ́ba ìmọ̀wí ọ̀kan kan nígbà tí wọ́n máa fi kòkòrò kan jẹ aláàbẹ̀ lọ́tọ̀ jẹ Ààrẹ Ọ̀nákànfò àkọ́kọ́. Ẹ̀dàpọ̀ ọba mélòó ló bẹ́lẹ̀ Yorùbá báyìí? Àtọ́nà 1530 ọba mélòó ló ń jẹ. Nígbà tí wọ́n pín túbọ̀ tí aláàfin Àjàó ògùn létí, ọba lókun ìwọ̀n dẹ alẹ́ ẹlẹ́mẹlẹ tó fi Àkànfò jẹ tó dá Yorùbá lẹ́sọ̀nà mẹ́rin. Àwọn tó fi síbẹ̀ pé kí wọ́n máa ṣe ààbò, àwọn là ń pè ní ẹ̀ṣọ́. Àwọn ẹ̀ṣọ́ náà wí 70 ni wọ́n. Kí ni wọ́n pè é? 70. Nínú àwọn 70 yẹn, 16 are upper chiefs, àwọn olóyè àgbà tí wọ́n ń tẹ̀ láàrin yẹn. Mẹ́rin ní ìṣòrí kọ̀ọ̀kan, 56 lower. Sábà ní pé bóun là ẹ́ ṣe ń fèrè jẹ òye. Ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo náà. Ẹ bèrè lọ́wọ́ Àfọ̀njá. Ẹ bèrè lọ́wọ́ Ṣúkẹ́rọ́, ẹ bèrè lọ́wọ́ Òjó Abúlápù, a bèrè lọ́wọ́ Ayálàbí, wọ́n sọ fún yín àwọn tí wọ́n jẹ ọ̀tún, tí wọ́n jẹ òsì, tí wọ́n jẹ àárẹ̀ àpò, tí wọ́n jẹ lábùmù, tí wọ́n jẹ Ààrẹ Ọ̀nákànfò. Nígbà ayé bàbá wa Àfọ̀njá, ọ̀pẹ̀lẹ̀ tó tọ́mọ òwéré, ó ní òsì. Ṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ gbà náà kápẹ́ tó lè jẹ oní ọ̀tún Àfọ̀njá. Ṣọ̀wọ́ méjì ni wọ́n jẹ Àkànfò láti wọ́n jẹ Ṣọ̀wọ́ tó lè jẹ àti Òjó Abúlápù. Ọwọ́ Òjó Abúlápù ni Aṣókíaró látòsí ló ti jẹ àgbà. Ìtàn sọ lónìí kí gbogbo ọmọ Yorùbá lè gbọ́. Oyè tí ààrẹ bá fi jẹ tó fẹ́ fi dáàbò bo ilẹ̀ Yorùbá ni láti padà sí ní bá a ti ń bọ̀. Wọ́n máa náà fi ọwọ́ tí ò dá lọ́wọ́ fi júwe àwọn ẹni Yorùbá. Ẹnìkan náà lò ń lè kó. Ẹnìkan náà lò ní ìwọ̀n tó sọ káwọn tó ń di ọ̀rẹ́. Táà sì mọ́ bí òkú fún mi nílé ó ṣe wá tẹ ìlú Èkó tó tábà ní ká tẹnu wa pamọ́ ó pa wá mọ́tàn kò sì lè dáa. Lónìí ó mo kí Àkànfò pé ó kú oríire ó sì kú àjọ̀dún ọdún kẹfà. Nígbà tí èdè ó kúrò lẹ́nu ọyẹ kí ní ọ̀hún wò. Yẹ wò pé kó ló ṣe rí èjì ó pè bàbá ipá ló jáde. Ó ní ká fẹ́ kúrò lé kápẹ́rẹ́ lọ́wọ́ ọba pé a fẹ́ sórí ilé kó wá ṣe kó lòdì náà ìbá wá ṣe. Lákàyọ̀dé nítorí ó ní lónìí yóò dáa pọ̀. Wọ́n wá sọ pé aláṣọwádà tó tọ́mọ ọgbà kan ní ìlú ó lókèrè lọ́wọ́ káà pé kí bá bá òun ṣe. Ẹlẹ́gbẹ̀mọ̀ ìbámu ṣe. Wọ́n wá ní aláṣọwádà owó tó ní kò tó. Wọ́n ní ọ̀la tó ní kò tó. Wọ́n ní ilé tó kọ́ kò tó. Àkànfò aláṣọwádà àpárádá o. Aláṣọwádà àpárádá o. Owó tí o ní kò tó. Aláṣọwádà àpárádá o. Wọ́n ní omi wọ́n yan ìkẹ́rẹ́ o, omi wọ́n yan ìkẹ́rẹ́, ilé tí o kọ́ kò tó, omi wọ́n yan ìkẹ́rẹ́. Ewé ìyeyè ìgbà ni o, ewé ìyeyè ìgbà ni, ilé tí o kọ́ kò tó. Àkànfò tó bá tún di ọdún tó bá ń bọ̀
láyé bá wà láti máa bára wa sọ àwọn ìtàn lóríṣiríṣi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ládéládé lóyè ọ̀dọ̀wọ́ yín o, ìlú ilẹ̀ àti ìwà àṣẹ wa, ẹwà tí ń lé léde wa kò gbọdọ̀ bàjẹ́ o, kò bàjẹ́ lọ́wọ́ Olúgbọ́n, kò bàjẹ́ lọ́wọ́ Àrẹ̀sà, kò bàjẹ́ lọ́wọ́ Oníkòyí, kò ní bàjẹ́ lọ́wọ́ yín o.